Ẹ káàsán, ẹ gbórí sókè. Ẹ káàsán. Kí lorúkọ yín? Orúkọ yín gangan ni o. Abíọ́dún. Lórí títì, àwọn tó súnmọ́ yín, àwọn tó kó oúnjẹ, àwọn tẹ́yìn náà kó mu, kí lẹ máa ń pè yín? Wọ́n máa ń pè mí ṣùgbẹ̀ǹgbẹ̀. Ṣùgbẹ̀ǹgbẹ̀. Bàtà yahoo àbí bàtà kíni? Bàtà ẹ bá mọ̀ ni. Iṣẹ́ wo lẹ ṣe? Mechanical engineering ni mí. Kí ni a lè pe mechanical engineering ní èdè Yorùbá? Tí wọ́n fẹ́ pè ní èdè Yorùbá tiwantiwa. A máa pè ní báwa ṣe máa ń pè nílùú wa mechanic. Mẹkáníìkì, àwọn tó ń tún mọ́tò ṣe. Ọmọ ìlú wo lẹ́yìn? Ọmọ Ọ̀yọ́ Aláàfin ló pàṣẹ kẹrẹ máa dé ọmọ Àtìbà. Bọ́lájí ṣe bí Ọ̀yọ́ láàárín. Ọ̀yọ́ èsè wíwá abẹ nìkan. Ṣé lóòótọ́ ni àbúrò ni? Òótọ́ ni o. Irú oúnjẹ wo ni ẹ fẹ́ràn jù ní ìlú Ọ̀yọ́? Mo láìkì àmàlà gbẹ̀gìrì. Àmàlà, èwo tún l'àmàlà gbẹ̀gìrì? Àmàlà àti gbẹ̀gìrì àbí àmàlà gbẹ̀gìrì? Àmàlà àti gbẹ̀gìrì. Tí obìnrin bá fẹ́ débi tọ́kàn yín wà gangan níbi tí key point yín wà, irú oúnjẹ wo ló lè sè fún yín? Tó bá sì sàmàlà gbẹ̀gìrì, àbùsẹ̀ ti bùsẹ̀. Ó ti bùṣe, ó ti mú yín mọ́lẹ̀ nù. Ó ti mú mi mọ́lẹ̀. Ó lè gba gbowó àpò yín. Ó dà. Ó dáa ní kíákíá. Ìbéèrè kan wà fún yín tẹ́ gbọ́dọ̀ dá wa lóhùn ní èdè Yorùbá. Kí ni wọ́n ń pe tortoise ní èdè Yorùbá? Èwo ní jẹ́ wà? Tortoise ní èdè Gẹ̀ẹ́sì. Kí ni wọ́n ń pè ní èdè Yorùbá? Ìṣe ìjàpá àbí wo ni èdè wọn? Ìjàpá náà ni. A mú Yorùbá wá sí orí títì láti fún àwọn ọmọ Yorùbá Oòduà kí àṣà wa má bàa parun kó sì lè tẹ̀síwájú. Màá tún bèrè kan sí i lọ́wọ́ yín. Ẹ béèrè à ń dáhùn. Kí ni wọ́n ń pe crocodile ní èdè Yorùbá? Crocodile. Crocodile. Crocodile àlégbà ni. Àlégbà. Èwo tún ló ń jẹ́ àlégbà? Àlégbà làwọn máa ń pè lọ́dọ̀ wa. Kí ló jẹ́ àlégbà? Ok, crocodile. Kíní nìyẹn. Kí lorúkọ ẹ̀ náà? Ọ̀ní. Ọ̀ní Ifẹ̀ àbí Ọ̀ní làwọn máa ń pè lọ́yọ̀. Ọ̀ní. Ọ̀ní jẹ́ crocodile. Ó dáa. Fún ipa tí ń lọ, kí ni tiger lédè Yorùbá? Tiger, ẹkùn ni. Ẹkùn ni tiger. Ẹkùn ni. Ó dáa, ẹ ṣé gidi gan. Ẹ kí àwọn aráalé. Ẹ̀yin aráalé a kí yín o.